No, jẹ́ kó lọ no kò lè wọ bíbá ẹ mọ́. Eléyìí má bínú. Eléyìí o mo bẹ̀bẹ̀ ní eléyìí. Bọ̀bọ́ yìí ó ti gbowó láti jọ yẹn. Ó wà on a mission ground. Kò lè wọ bí is a threat. It's a threat. Olókọ́kọ́ bẹ̀rẹ̀. It's a threat. Gbogbo àwọn boys tó wà ládùúgbò tẹ̀jọ́ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lè bẹ ẹ̀kọ́ ó lè wẹ́ lómi. Òun yẹn gbowó látọjọ́ Monday. Kò dẹ̀ wá mọ́. Olókọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bì báyìí. In fact iṣẹ́ yẹn ìwọ ló fún mi ní advice pé gọ́tà yẹn ò kàn ṣe. Mo dẹ̀ ní ṣe òmòyàn ìwọ ló mú wá. Ó gbowó tún gba extra gbogbo nǹkan ó nìkan ló ń gba owó extra. Ó tún lòun wá fẹ́ ṣe bamboo níjọ́ yẹn lẹ́yìn tó gba owó ladder for 3 days. Ó lóun tún fẹ́ gba 30-something thousand mo tún kó fún. Ó dẹ̀ ń lọ ń bọ̀ ó lóun ò rí. Because wọ́n ní kó fi sílẹ̀ ní kò lè wọ bí láti kò lè wọ bí mọ́. O lè rẹ́ lómi tó máa bẹ kẹ́rù náà. Àwọn tó wà ní ẹjí máa a lè sọ pé kí wọ́n ìfẹ́ kan báyìí kó. Kò lè wọ bí mọ́ is a threat that boy can kill. Bọ̀bọ́ yẹn lè pààyàn. At least àbúrò ẹ wá bí ń jọ yẹn náà tó introduce tó sápá àbúrò ẹ ní. Èwo leléyìí ọmọ lè leléyìí náà. Mi ìlẹ́jọ́ pẹ̀lú ẹ mo ti yáfi ẹ mission yìí ò complete àti cancel gbogbo kìnìún yẹn mi ò bínú ó ti gbowó látọjọ́ Monday ìwọ náà dẹ̀ ló mú wá mi jẹ́ pé mi ìbínú mi ìdẹ̀ pé ẹ fún. ẹ̀mí pásítọ̀ ẹjọ́ tó lọ́hùn níbo láti lè ní bambú anídìí bambú aníṣẹ́ sáà. Kò ní ìdìmọ̀ sẹ̀ wàláì kò ní ìdì bambú mọ́. Owó tó kù tó 20,000 ló kù kí n fún ó máa dá owó padà fún mi kó dá owó padà fún mi kó dá ṣéǹjì mi padà fún mi kó fi yòókù lẹ̀ kó yọ balance owó ẹ̀ tó kù lọ́wọ́ mi kó wá fún mi ṣéǹjì mi tó kù dáàsì kó má wà bambú mọ́ kó má wọ́rì mọ́ kò ní ìdì mọ́. Every other person ló gbowó náà dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ òun nìkan ni ó ṣe é ku ẹyọ kan bẹ̀yẹ ó ló kú bambú bó ṣe máa ń ṣe tó máa ní kán kẹ́rù yòókù síbẹ̀ káwọn èèyàn máa kó kán kó fáwọn wèrè àdúgbò kan bẹ̀rẹ̀ sí wọn máa yọkọ kò lè wọlé mọ́ o. My life is very precious to me. I don't see criminal have no label. tó ti tilẹ̀ kù tẹ́wọ́n ti ṣe tọ́nu yàrá èyí máa wò tí fíìsì kọ́kọ́ rẹ̀ hàn ìtọ́ ni you fix the key already. No, do the room now. Now the room we for do first. Story got so like this. Like. Oh, let's talk about now. Go up with you. Okay, bye. Ẹni tó bá ti wọlé torí live dé ni ó wà ti wà stake báyìí a lè jẹ́ anybody wá degun wá bá wa lóru o ayé le o èèyàn ṣòro o we have said no to killing and terrorism so all the people doing it also they will be sponsoring them o they will be sponsoring them to be attacking us we say no to bad things so we know that ẹni tó ti gbowó látọjọ́ Monday tí ò wá mọ́ wọ́n dẹ̀ ló mú wá. Gbogbo àwọn tó kù tí mo lọ ṣàwá wọ́n gbọ́ wọ́n ṣiṣẹ́ wọn wọ́n lọ aṣọwó fún wọn a jẹ wọ́n lówó tẹ́nìkan bá wọ àdúgbò wá excuse me stay aside please má bínú jáde ṣé o ti gbọ́ kò lè wọlé ìwọ náà wà náà àwọn tó kú mi lánàá ok ẹ lọ bá wọn kẹrù wà láìtàláì 480 ẹ ó máa gbà oṣù kan tó lò mo fún ẹ. Me kò need. Ó wà nù wọn náà èmi ló fẹ́ máa pe bọ́bọ̀ fún èmi ọmọ mi ẹgbẹ́ nígbà tọmọ náà bí kò ju ẹ lọ náà mo ti pẹ́ gan gbòòrò èmi tí mo pẹ́ ń tà gan. Ta ni tó ìwọ kọ́ mò ń sọ ìwọ gọ́gọ́ mò ń sọ dáre yeah mi mo orúkọ ok orúkọ mímí kò mi. Mọ́mí ṣe èmi.
No, go disrespect is nothing. Sorry, President Bola Ahmed Tinubu Buhari tó kú yẹn tó tún ó ṣe dáadáa kí gbogbo èèyàn ló ṣe burúkú fún. Wọ́n disrespect ẹ̀. Gbogbo èèyàn tó bá ṣe dáadáa láyé náà disrespect kò ṣe nǹkan kan. Send the account number ẹ jàre. Oníṣẹ́ ò disrespect mi rí. Ó disrespect mi ó gbéyàn wá. Wọ́n bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu. Wọ́n fẹ́ máa ń jí nǹkan nínú compound. Ṣé dandan téèyàn bá tọrọ nǹkan? Ṣé kò bá dẹ̀ ti fún ọ ó ti jà ní? Send the account number. I'm not renting my house. I'm using my house as a warehouse. I don't rent it. I'm not hungry. I'm not renting it. Fuck off. Ẹ bá gbogbo ilé jẹ́ tán. Wọ́n wá ní kó ẹ bá pé mílíọ̀nù. Ẹ rò pé mo kí ẹ ní. Bá mi ṣẹ́ẹ̀kì àwọn tó wà ń bẹ̀ yẹn. Ejima lọ ṣe inú yàrá yẹn mo fẹ́ lock yàrá mi. Ejima, I want to lock my door. Orí ẹ ti group yín náà nìyẹn. Òṣì orí burúkú yẹn náà wọ́n ṣàwáwù ẹ nìyẹn. Ẹ lè wọ bímọ. Ó fẹ́ máa gbèrò síta. Ó gbé mọ́tò wá ni. Mọ́tò wọn ò gbé mọ́tò ni. Ó gbowó láti jọ yìí ó gbé wá. Ó ló fẹ́ ṣe scaffolding olóòrí ọparun. Ní nǹkan tó kàn máa fi ládà ṣe. Kó ṣì lọ kó rí burúkú lọ. Ẹ ti pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa. Tẹ bá 1,000 times. Ọlọ́run lẹ máa bá lókè kì í ṣe èṣù. Ọlọ́run jẹ́ gbẹ̀yà láyà yín. Àwa ń pọ̀ lọ́rọ̀ yín pé orí burúkú. Things that they care for you. Ejima, do the room. My room is pressure. Eh? Stay with them. Stay with them. Room yẹn ló kọ́kọ́ ṣe látàárọ̀. Ó fi gbogbo àwọn toilet ó fi room ṣe. Mo ní ṣe yàrá mi. Èmi mo mọ nǹkan tí mo sọ. Do my room. Bẹ́ẹ̀ pé mo bá ń ṣeré ni mi bá ń ṣeré. Mi bá ń ṣeré náà. Ṣeré wà Moscow. Kò ṣeré Moscow. Akẹ́yìnjẹ́ ò lè mọ̀ pé ìdí rẹ̀ dìyẹ náà. Àwọn wèrè kan máa jókòó sí nìkan máa rí pé mo care. I care for what you say. You say whatever you like. Say whatever you like. I don't bloody care. Kí ló tún ti ń gbà? Má bà ilẹ̀kùn yẹn jẹ́. Tí ilẹ̀kùn yẹn bá stay mo ní like o. Eh? Jawo. Eh? No, if you get stay, I no go take am easy o. Because kò sí nǹkan tó wọ́n lè sọ pé kàn ṣe. Mo ti gbọ́, mo ti rí tó máa ní kó máa bà nǹkan nulẹ̀ jẹ́. Because ilẹ̀kùn tó mọ báwo lọ́wọ́ ṣe máa ṣe bó ní nǹkan tó fi ń dé, wọ́n máa gbálẹ̀kùn gbàgbàgbà bẹ́yẹn. Don't spoil it. Torí tá a bá ti sọ pé kán má jà wá lólè bẹ́yẹn, gbogbo nǹkan kán dẹ̀ máa bínú kán máa ní kán bà nǹkan jẹ́ ni. Ta ló ní bébì? Ta ló lọ́mọ? Ta ló lọ́mọ kékeré? Excuse me, ta ló ní bébì? Ta ló lọ́mọ kékeré tó wọnú gate? Ta ló lọ́mọ? Excuse me, ta ló lọ́mọ tó wà nínú gate yìí? Tẹ́ bá ti ń kẹ́rù yẹn jáde, ẹ máa ti gate padà.
àwọn ò ń ṣe trafficking à ń ṣe woman trafficking àdẹ́ ń ṣe children trafficking bí àwọn tó ń ṣe àtìlé wọn dànù sígbó ṣó ti yé yín àwọn tó máa ń molest ọmọ kéékèèké àtìlé wọn lọ later share you dey fine girl. Okay, kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ ó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀ àgbà ọmọ kékeré kì í ṣe àkórìíra ọmọdé o a fẹ́ràn ọmọ kékeré àti àgbàlagbà àtàrúgbó pàápàá tó bá ṣe dáadáa kò ṣe àwọn ọmọ kékèké ò lè wọ bíbà ṣó ti yé yín àwọn ọmọ lẹ́sọ̀ ọmọ bí àfẹ́ ọmọ a lè help ọmọ kékeré but mi ìfẹ́ ọmọ wẹ́wẹ̀wẹ́ nínú compound yìí ṣó ti yé yín it's not kò wà proper ẹjọ́ kọ́lọ́mọ tọ́jú ọmọ ẹ̀dá ní o ẹjọ́ ìtòrò ọlọ́run àwọn tó máa ń jẹ́ kí ọmọ wọlé sínú géètì yìí fún ọ ti kúrò ń bíbà ìfẹ́ kí wọ́n máa mọ̀lẹ́sọ̀ ọmọ lọ́mọ àwọn tó mọ̀lẹ́sọ̀ ọmọ yàbá wọ́n ti lọ ṣó ti yé yín